ìjà rí àwọn project tí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ ti ṣe àbí tẹ́ ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbó tiẹ̀ jẹ́ pé àwọn ilé tó jẹ́ pé ẹ ti ṣe parí bóyá ó lè jẹ́ any type of project tẹ́ ẹ ń ṣe nísìnyí báyìí àbí tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ àbí tẹ́ ẹ ní plan láti ṣe now. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń gbìyànjú láti Ọlọ́run jogún Madu Ibn Taymiyyah, Ọlọ́run jogún ẹ̀ fún mi. Mo nífẹ̀ẹ́ bàbá Ibn Taymiyyah pọ̀ àti bàbá Ibn Qayyim, ṣùgbọ́n ìfẹ́ bàbá jù tí bàbá Ibn Qayyim lọ lẹ́mìí mi. Mo fi sọ lé kí ó ní Madu Ibn Taymiyyah al-Islami, then school Ibn Taymiyyah Model College. Níbàdàn náà ló wà. Níbàdàn náà ló wà. So nígbà tí a bẹ̀rẹ̀, ọ̀gá mi Dr. Fahmi Zuhair Al-Halabi, so London Russell Berry, níjẹ́ gidi yẹn náà ni o. Àwọn náà kọ́ fún wa ní 4 classrooms. So 4 classrooms yẹn láti wá ń kọ́ àwọn ọmọ ní kéwú. À ń lò ní mọ́ṣáláṣí, à ń lò mọ́, à ń lò mọ́ṣáláṣí, à ń lò mọ́. So Ọlọ́run ti bá ní gbé sókè. Ṣùgbọ́n iṣẹ́ sì tún lọ ní lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. Bismillah, alhamdulillah, salatu wa salamu ala rasulillah. Adọ́pẹ́ fún Ọlọ́run, àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ilé ẹ̀kọ́ Ibn Taymiyyah, Madu Ibn Taymiyyah al-Islami. Níbi tí iṣẹ́ tí ó dé yìí, àwọn Ọlọ́run kan ni wọ́n yà mí lówó pé kí n lo owó òun di bí ọdún méjì. So lẹ́yìn ọdún méjì ká máa wá san díẹ̀díẹ̀. So Ọlọ́run kó bá ní san wọ́n lẹ́san olóore. So ẹni ó fi iṣẹ́ fi ń lọ síbi tí ó dé dúró yìí náà. Then a dẹ̀ ń gbà lérò láti rí pé a kọ́ bọ́dìn fún àwọn ọmọ láti wá ka kéwú. Ìdí yẹn tá a fi ra ilẹ̀ tó ń bẹ ní iwájú ilé kéwú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ́mọ́ wá láti wá kẹ́kọ̀ọ́ nípa kìtáàbù wa sunnah, ṣùgbọ́n tí wọ́n láǹfààní láti ṣe bẹ́ẹ̀ torí pé níbi tí a máa kọ́ wọn sí. So ṣùgbọ́n Ọlọ́run ti ní ká ní ilẹ̀, ó wá kó Ọlọ́run kó bá ní kọ́. Then eléyìí náà, ètí à ń ṣe lọ yìí, àwọn ẹrọ Ọlọ́run kan ni wọ́n yá mi lówó pé lẹ́yìn ọdún méjì a máa wá san díẹ̀díẹ̀. So Ọlọ́run kó bá ní san wọ́n ní ẹ̀san olóore. So jazakumullahu kullu khair wa barakallahu fiik. Structure yẹn ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ní àwọn kọ́lá ní adá méjì. Adá méjì. Ṣé ẹni yẹn ní bíbá yìí? Bẹ́ẹ̀ àwa la ní báyìí lọ sílẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni ní tẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ̀. Then masjid àti kírun náà ni. Bẹ́ẹ̀ ni. Àwọn ní abá ni kọ́ àwọn ọmọ akẹ́wò Ustaz Suleiman Ahmed Yahya. So lẹ́kìn nìkan náà bá ní ṣe. Bẹ̀tẹ̀ àwọn jàmáà àwọn ará àdúgbò là ń ṣe ìgbìyànjú yẹn tí tó fi débi tí ó dé yẹn. So Ọlọ́run kó bá parí ẹ̀ pẹ̀lú àánú rẹ̀. Ẹ̀sìn jazakumullahu khairan. Àmín, barakallahu fiik. Ẹ ṣe gan. A tún nílẹ̀ níwájú tá a lè tún fi ṣe, kódà àwọn fẹ́ máa káwọn wá fún hòstẹ́ẹ̀lì tí wọ́n wá kọ́ kéwòn nǹkan kan, ṣùgbọ́n kò tíì sí ìmùkàníyà, kò sí agbára láti ṣe. So a sì ní sí àwọn kan lọ́nà ìsìnkú pé bí ìdòyónù náà ni anas aláwọn tó ṣe gbé ní pé ẹ wò a lè fún yín lówó, ṣùgbọ́n ẹ lówó yìí fún ọdún méjì kẹ́ máa dá padà. So ọdẹ fún maintain ilé kí ó díẹ̀díẹ̀. So jazakumullahu khairan. Barakallahu fiik.